tó bá ti wá ṣe èèyàn fà tẹ́mọ́ pé ẹni tí wàá mú kíní kan sọ́wọ́ kíní kan bá mú kíní kan sára ó ti lẹ́lẹ́ bọ́ tó bá ta wọn bọ̀lẹ̀ kan tí ó ràn ọ́ ọ yẹ kó gbèsè ni ẹgẹ́sì tó bá ta wọn bọ̀lẹ̀ kan tí ó ràn ọ́ gbọ́gbọ́lọ́gbọ́ tí ó ṣe kó sáré nítorí dìfẹ́ǹdì rẹ tó fi bí ayé pẹ́ nǹkan kékeré kọ́. nítorí dìfẹ́ǹdì rẹ tó fi bí ayé pẹ́ nǹkan kékeré kọ́. ọlọ́run náà ní bẹ́ẹ̀ ẹ gẹ́tì mi ọlọ́run ní bẹ́ẹ̀ àwọn èèbó ṣe kíní tó máa fi kó máa blood proof báyìí blood proof tọ́lọ́ mú wá pẹ̀lú àṣírí ẹ lò ó já yín tán ni o. blood proof tọ́lọ́ mú wá pẹ̀lú àṣírí ẹ lò ó. ẹ̀yẹ kò ní pa èmi dànù o kó máa lọ́dún gẹ́gẹ́ kíní kan mo ṣẹbọ ni ọlọ́run mọ lẹ́bọ o èmi ò ṣẹbọ o a bá gbé àdálé ọ tó bẹ́ ọwọ́ rẹ̀ dànù tó kúrò bò họ yóò kọ́wọ́ kan bọ́t wọ́n ti ní àǹtí àdá tágbélé tí ò rán ọdẹ sí eré. tó o bá ti ní àǹtí àdá tágbélé tí ò rán ọdẹ sí nìyẹn ọdẹrẹ. òde sí eré. wo ní máa ń sọ pé báwọn ìjà mọ́ wọ́n ti gbé ilé olùkọ́ àrùn ẹ̀ má takù wọn máa sá lọ ni. ẹni tó bá wí ní ogun tó lẹ́yìn ogun ló wí ní ogun o nígbà míì àtọ̀ máa ń sá o. àtọ̀ a máa sá gbà míì. bẹ́ẹ̀ni gbogbo tó lè ní họ tó bá họ lófin lọ túnra mú ké ẹ má wọrí a máa múra wa wọn náà wà wá lóru àwọn náà ti sùn ẹgbẹ́ ti nìyí nínú lọ́jì kò mọ̀ yájà òun ni kò mọ̀ yóò họ ànábì náà họ. sallallahu alaihi wasallam. má gbọ́dọ̀ ní tó bá ní o họ o wọ́n kẹ́yà sọ fún mi pé tí wọ́n ti lo kinní kan tí ò jẹ́ ká dáná èèyàn pé ó ṣe bọ́ ẹ bọ́ ọ̀dọ́ tiẹ̀ nu ọlọ́run ló mẹ́lẹ́ bọ́ ó já yín tán ni o pé níbẹ̀ ni o ẹ̀ tó bá wá gbọ́ òun ló mọ auzubillahi. auzubillahi mina. gbogbo alágbọ̀n nǹkan tí àáfàá sọ ẹ̀yin èèyàn wa ẹ̀sìn Islam irọ́ lásán ni wọ́n gbé wá láti wá fi gba agbára lọ́wọ́ wa ni ìdí nìyí tó fi ń tako gbogbo àṣà àti ìṣe wa ẹ padà lọ léyìn nǹkan tó bá ń ṣe ń léyìn ní kẹ́ lọ máa bá wọn ṣe ọlọ́run lódùmarè ò kì í ṣàlá ọlọ́run lódùmarè ò lẹ́sìn ìfẹ́ ni ọlọ́run lódùmarè ìkórìíra ni Allah ìmọ́lẹ̀ ni ọlọ́run lódùmarè òkùnkùn bírímù bírímù ní Allah kò síná kankan bì kankan kò sálùjọ́ náà kankan bì kankan irọ́ lásán ni ẹ̀yin yẹn wá ẹ jí Allah kò kì í ṣe ọlọ́run lódùmarè olúwa ilé kàbá ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ ṣe rí ìwé yìí irọ́ lásán ni òfúùtù fẹ́tẹ̀ àṣà tí ò ní kán ìtàn ìjàpá àti yánrìnbó ìtàn tí ó kàn wá lọ́wọ́ tí ó kàn wá lẹ́sẹ̀ òun ló wà ń bẹ ìtàn àwọn kùrẹ́ṣí àdẹ̀ kì í ṣe ọmọ kùrẹ́ṣí wọ́n gbé wá láti wá fi ba ayé wa jẹ́ ni ẹ padà sílé yín Allah kò kì í ṣe ọlọ́run lódùmarè olúwa ilé kàbá ni mo sọ yìí mo dúró ó dìgbà.